àfà ẹjẹ́ abọ́lẹ̀ ń bí kẹtara wá ṣíṣe ẹbọ́lẹ̀ ń bẹ́ẹ̀ á kẹwù bákan náà àlè lò bákan náà ọ̀nà tọ́lọ́ níwọ̀n máa gbà lo ìmọ̀ rẹ tó fi máa ṣayé rẹ nu ọlọ́wọ́ jẹ́ ọmọ rọrùn fọ́ ọ̀nà tọ́lọ́ lẹ́mi ọmọ gbà lo ní mọ́ wáyé má ṣe kẹta mi tó o bá ṣe kẹta mi yín ò pé kí n jábọ́ ìwọ lè má kú olójú kan náà torí Olódùmarè ó ti rí pápò sí ló ń ṣe ìlara ní sí ọ. ìlara ní sí ọ abẹ́rẹ́ pàbẹ́ kọ́ mọ́sálásí nìsín mọ́sálásí tá a máa sí ní January 18 àti pásítọ̀ Àgbàlá Gabriel lájọsí ẹ gbọ́ tí mo sọ fún yín àti pásítọ̀ Adémọ́lá Àgbàlá Gabriel lájọsí mosque yẹn Ìṣọ̀kan Òkìtì mosque Ìkirè Ọ̀ṣun state January 18 nílùú Ìkirè àti pásítọ̀ Adémọ́lá Amúsàn Àgbàlá Gabriel lájọsí mọ́sálásí wọn àtàwọn èèyàn kẹrin àti bàbá mi Alhaji Munirudeen Bọ́lá Oyèbáméjì managing director CEO Waterway Authority Inna of Nigeria àjọsí ni àfáà mi ọdẹ ṣáájú Mr. Kehinde Àgbàlá Gabriel inshallah láti ìlú ọba lọ́hùn wọ́n bọ̀ Nàìjíríà àjọsí mọ́sálásí yẹn ni àti àwọn olólùfẹ́ Ọlọ́run lára mi tí wọ́n pọ̀ mọ́sálásí yìí tá a bá ní ká dá àwọn tí Ọlọ́run gbowó wọn kọ sí 5 àwọn Kìrìsìtẹ́nì kódà 4 mọ́sálásí Ọlọ́run kọ́ fún wa yìí àwọn mùsùlùmí wo láìfù mùsùlùmí wo láìfù àwọn mùsùlùmí tí ẹ dá sí mọ́mọ́ wọn Alájà Jíbíkẹ́ Àbẹ̀ní Adé obìnrin bí ọkùnrin kọ́lọ́ mọ́ bá tiẹ̀ jẹ́ láíláí kọ́lọ́ méjì ọ̀ dààmú kọ́ mọ́ rárẹ̀ kọ́lọ́ bá ń dunnú kọ́ fọmọ dunnú kọ́ fàyè rẹ̀ dunnú kó fi lílọ bíbọ̀ rẹ̀ dunnú ó di owó ló gbélé uncountable money lórí mọ́sálásí yẹn àti àlùfáà Abdulhamid Adéjùmọ̀ èyàn ṣe ní ma àwọn olóore rẹ̀ àti olóko ọmọ Abdulwasi nígbà tá à ń ra páànù odidi owó bọ́ǹdì páànù kan ní Abdulwasi ni wọ́n gbélé gbogbo ètò pọ̀ àwọn Kìrìsìtánì ni wọ́n dà fún àfi àfa mùsùlùmí wèrè àfa mi tó ti máa sọ pé àfa alátẹnujẹ wèrè ní ọ̀ni ṣé dì ní wọ́n ti ń jẹun ṣé dì ló ti ń jẹun àfa oúnjẹ kú jẹ àwọn àfa wèrè yẹn ni ó àwọn àgbà yahoo gbogbo àwọn tí ń ṣe ìkẹyìn eré nìsín Ọláwálé Ògúnlẹ́yẹ yìí ara àwọn tá a jọ kọ́ mọ́sálásí nù àwọn Kìrìsìtẹ́nì àti inú àwọn oníṣẹ̀ṣe wà láì lájọ kọ́ mọ́sálásí nù ìgbìyànjú di effort àjọ kọ́ mọ́sálásí yẹn ni mùsùlùmí tó bá ní dẹ́sí bàbá mi kan náà ní àpòmù lọ́dọ̀ wa àwọn náà bá ní lórí ètò ìjọ kan wọ́n fún wa ní 20,000 mi lè káyé Kìrìsìtẹ́nì n ò tiẹ̀ níye wàláhì tàláhì ṣé nígbà tá a fẹ́ ra bọ́ǹdì páànù 16 gan tá a rí obìnrin tó gbé owó bọ́ǹdì 8 lẹ̀ ó dẹ̀ jẹ́ Kìrìsìtẹ́nì afẹ́ sílì mọ́sáàsì afẹ́ lẹ́tàìsì bàbá mi alálùbárí kàtọ́rọ̀ rẹ̀ ò ní dojúrú láíláí lẹ́yìn òdìdí ó jẹ́ ti gbélẹ̀ àwọn ní sílì ní lẹ́tàìsì àtọwọ́ sẹ́ni àti kánni going to 2 million Kìrìsìtẹ́nì ni wàláhì tàláhì Rabbul Kaaba ṣé báàrí ayé mo ti ń wí àwọn tí ń jẹ́ mùsùlùmí ọ̀kí pé àwọn àfa akẹgbẹ́ wa ẹnu pé àǹfààní ètò Ọlọ́run ní kárí wọn àwọn orí abala bẹ èébú ní ń bù wá alátẹnujẹ wèrè mú ọ ni ṣé dì ní wọ́n ti ń jẹ ni sálátì di jẹ ni wọ́n ẹjọ abéèrè ìrànlọ́wọ́ fún mọ́sálásí ilé Ọlọ́run àwọn èèyàn dẹ̀ tún fún support a sì náwó yẹn ìta aláàfẹ́sì àṣẹ
àtúwárí olórí burúkú ẹnìkan tó pẹrẹ láàfáà tó lò mùsùlùmí tí tó pè wá lálátẹnujẹ ṣé èèyàn làwọn èèyàn ṣé èèyàn nìyẹn. afẹ́ kun mẹ́sáàsì à ń sọ́pọ̀ owó kíkún rẹ̀ ẹni ó sẹ́ndì ẹ̀ sí mi kìrìsìtẹ́nì ni ìfọ̀ ẹ̀ wò rìsíìtì tẹ sẹ́ndì ẹ̀ kò tún jẹ́ kó kọ́ rẹ̀ ọ́ àpíà pàápàá kò tún jẹ́ kó kọ́ ọ́ àpíà ọkọ̀ kan sí pé ẹni tó lò mọ̀ àmọ́ kìrìsìtẹ́nì ni o òun ló dáhùn fún owó tá a fi kun mọ́sáàsì àti inú àtìtà a fẹ́ ṣe gíláàsì síbẹ̀ alájà jíbìkẹ́ òun nìkan ló fún wa ní 420,000 naira 420,000. kò dẹ̀ sí nǹkan tóbi tó kọjá yìí lára kẹta pírọ́blẹ́mù tí Islam ní nìyẹn tí wọ́n bá rí pé akéègbé àwọn Ọlọ́run fi àánú gbà á àwọn èèyàn fi Ọlọ́run lára ẹ̀ ó múùfù sókè wọ́n bẹ̀rẹ̀ lára wèrè ìlara orí ibú olórí burúkú ara wọn wọ́n bẹ̀rẹ̀ ẹlẹ́rìí tí wọ́n máa wọ péjì ẹ̀ wọ́n máa fún súná burúkú ọ̀tọ̀ọ̀tọ̀ pé abéèrè kù lọ́wọ́ fún ilé Ọlọ́run táwọn èèyàn dẹ̀ fún wa tá a dẹ̀ ṣe tó jẹ́ openly látòrí inú àfáànù mùsùlùmí jẹ́ pé alátẹnujẹ oúnjẹ kújẹ ó ń bára mo ní ọ̀ọ́bí agbábára nítorí àti gbé iṣẹ́ Ọlọ́run lárugẹ àwọn èèyàn dẹ̀ fún wa àwa ara wọn tí wọ́n fún wa wọ́n wá ń jẹ́ kìrìsìtẹ́nì ṣé kò yẹ kójú ó tì í. Masali kaoribaya kasaidaya gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ̀ǹkú area Olódó garage nílùú Ìbàdàn máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó létí gbàdúrà lóòótọ́ ó létí gbààwẹ̀ lóòótọ́ ó létí lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí màsádàlì kàpárìbàyà kàsáìdàyà ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣọ́mọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́, ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wo mi sà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè. Wo mi sà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n lè sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo ibi tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. A máa sí mọ́sáàsì ní January 18, inshallah rahman. Kódà kì í ṣe mọ́sáàsì nìkan látún, á tún sí dáadáa ní ìmọ̀. January 18, ìwọ náà ń gbọ́ nìyẹn. Ìlú Ìkirè ọgbàlejò àwọn olóríire. Lóye ń sọ mọ́sáàsì yẹn ló kọ pé ìṣọ̀kan gẹ́ẹ̀tì ẹ̀. Ẹjọ́ ta ló mọ mí ní ìṣọ̀kan yẹn? Tí mo fẹ́ ẹ tó bá mọ mí ní ìṣọ̀kan yẹn kọ́kàn sí yes. Ta ló mọ mí ní ìṣọ̀kan tí mọ́sáàsì yẹn fẹ́ máa jẹ́? Mo fẹ́ rí yes, ẹ bá mi type yes. Ìṣọ̀kan Òkìtì Mosque, Ìkirè, Ọ̀ṣun State. Ẹ tó bá mọ mí ní ìṣọ̀kan tí mọ́sáàsì yẹn jẹ́, ẹ jẹ́ bá mi tẹ yes. Kí là ń bá kiri? Ẹ gba mọ́sáàsì wá láti Saudi. Ẹ̀yin tẹ́ ń gba mọ́sáàsì wá láti another country. Tẹ́ ẹ bá fẹ́ hùwà èèyàn gidi, tẹ́ ẹ fẹ́ hùwà mùsùlùmí gidi, tẹ́ ẹ fẹ́ hùwà àfáà gidi, àwọn tẹ́ ẹ fẹ́ kọ́ mọ́sáàsì fún, ẹ open gbogbo owó táwọn yẹn sẹ́ndì, ẹ open ẹ̀ fún ẹ ní kẹ́ ẹ jẹ́ ọmọ àná, kẹ́ ẹ wá jọ máa mọ́nítù ẹ̀, ó lè ní. Ọlọ́run àdàbà, àbúrò ní ṣe fún mi. Ọlọ́run àpọ́nlé Al-Qur'an. A tún lẹ tẹ́sí mọ́sáàsì lọ ní tẹ́sí ọba tuntun mọ́. Mọ́dẹ̀ ti sàkáǹtì fún bàbá olóríire tí ń bá ní lẹ tẹ́sí ń sí ni kìrìsìtẹ́nì ni ọ kìrìsìtẹ́nì. Kìrìsìtẹ́nì ńgbà tẹ́sí ò tó mọ́. Alájà Ajíbíkẹ́ ló tún sẹ́ẹ̀dì òdìdí owó sí a bí 150,000 again. Àtúnfi lọ ra tẹ́sí sí. Mo ní gbogbo ẹ̀yin àfáà wa kí pẹ̀lú akitiyan pé ẹ̀ ń bá ní ṣètò mọ́sáàsì, àmọ́ àwọn tí wọ́n fi mọ́sáàsì yẹn rẹ̀ yín tí wọ́n bá ti sẹ́ndì owó sí ẹ drop gbogbo owó yẹn fáwọn tẹ́ ẹ fẹ́ kọ́ mọ́sáàsì fún, ó lè ní. Ẹ drop owó yẹn fáwọn tẹ́ ẹ fẹ́ kọ́ mọ́sáàsì fún, ẹni ẹ jẹ́ kí wọ́n máa ná, tí wọ́n bá ná sẹ́kù ẹjọ́ ọmọ. Mọ́sáàsì tẹ́ bá dẹ̀ kọ́ fún wọn, ẹ má bùkátà pé dandan ẹ sọ̀mìtì ìmáàmù fún wọn. Ìmáàmù tẹ́ ń sọ̀mìtì, ó ti ní kọmíṣàn tẹ́ ń fowó kọ ìmáàmù yẹn gbà. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ jàre. Abẹ́bẹ́ ti fi àtìrí fúru ẹdìẹ. Ẹnìkan ò lè gbé ẹnìkan mọ́ra mọ́. Mo fi sọ pé àgbà yahoo ni. Tẹ́ ẹ bá ti gba kànga wá,
ṣé bí wọ́n wá gbẹ́ kànga fáwa náà ní mọ́sáàsì wá sí ìmọ̀ye mọ́ náà ni. tẹ́ ẹ bá ti gba kànga ọ̀ ẹ bá gba bọ́ọ̀ wá bóyá láti Ghana láti Saudi owó tí ẹ bá sẹ́ẹ̀dì gbogbo ẹ dúrọ́pù ẹ̀ fáwọn tẹ́ ẹ fẹ́ gbẹ́dùn fún àwọn ni ẹ jẹ́ kí wọ́n máa na ẹ ní lè ṣe ẹ ti mọ̀ pé ẹ lulẹ̀ lànà ẹ ní lè ṣe tí ẹ bá gbé kẹ̀kẹ́ tán wọ́n wà pé ẹjọ́ anídìí èrò kọ̀pọ̀ o abẹ́ kọmíṣán kẹ̀kẹ́ yìí o àwọn arúgbó kó dúró lọ́tọ̀ àwọn ọ̀dọ́ wọ́n ń gbá wa ní o wọ́n yà fọ́tò àwọn arúgbó wọ́n yà fọ́tò àwọn ọ̀dọ́ gbogbo fọ́tò àti fídíò tẹ́rí tí ẹ̀yà ti ẹsẹ̀ ń di wọ́n tún ti lọ fi gbowó pé gbogbo àwọn arúgbó ẹ̀wọ̀n opó tí yà ń jẹ rèé ọmọ kéékèèké tí ọ̀rẹ́ ni tí ó tọ́jú wọn rèé wọ́n tún fi agbowó ni wọ́n fi agbowó ni afẹ́fẹ́ ti fi àti rí fúru ẹ̀dìẹ. ilẹ̀ ti mọ́ kò sí kò ẹnìkan ọ̀rá ayè tún ẹnìkan jẹ mọ́. lánàá nígbà tí ẹ ti bẹ̀rẹ̀ pín ẹ ní ìmọ̀ àmọ̀jù tẹ́ fi dá wàhálà lẹ̀ sínú Islam táwọn eléégún bá ń gbégún tí ẹ bá ń gbégún tó bá ti kú òkú ọ̀nà mẹ́ta kún ó dé mọ́sálásí ẹnìkan ò ní sọ fún ẹ tí wọ́n fi pàlù wọ́n kọjá lọ ní wọ́ọ́rọ́wọ́ wọ́n máa pàǹ ti dí àyè àmì tí wọ́n bá ń gbégún wọn tí ń lùlù àbí ń sin òòṣà wọn kan tí ń lùlù tí a bá ti dé ṣọ́ọ̀ṣì tó kòkó ní méjì ọ mẹ́ta kéde ṣọ́ọ̀ṣì wọ́n pàlù wọ́n fẹsẹ̀ rìn kọjá ní. ṣé bẹ́ẹ̀ lórí lónìí anybody wọn náà gbà ìpọ́ lọ́hùn bẹ́ẹ̀ kò sọ ní sàṣẹ tí ọmọ pé Ṣàngó ìsọ lọ́hùn Ọ̀ṣun ìsọ lọ́hùn Ọya ìsọ lọ́hùn Ọbàtálá ìsọ lọ́hùn Ògún ìsọ lọ́hùn Èṣù ìsọ lọ́hùn gbogbo wọn mọ̀ pé nìkan bẹ tí ń jọ lọ́hùn sẹ́rí gbogbo jẹ́ wípé aláwọ̀ yín ọ̀sẹ̀ kìíní kan ọ̀sẹ̀ apá báyìí inú àwọn ọ̀rọ̀ táwọn kan sọ níbi ẹ̀ tó jẹ́ wọn máa sọ kẹtẹkẹtẹ ẹ̀ẹ́gẹ́ mọ̀ pé kẹtẹkẹtẹ làwọn ń sọ. ṣé bẹ́ẹ̀ nìkan lọ́dẹ̀ èmi àtẹ̀yìn lọ́dẹ̀ èmi àtàwọn sáwà ládára wa ni sóògùn lọ́dà wa. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run kì í sọ lọ́hùn ànábì wa Ìsá tí ń ṣe Jésù kì í sọ lọ́hùn àwọn àmì òróró Ọlọ́run ni wọ́n yẹn ní pé èèyàn pàtàkì tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí pé anybody wọn náà mọ̀ yìí pé yẹpẹrẹ kọ́ ni kó aṣíwọ́sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ànábì wa Ìsá tí ń ṣe Jésù anybody wọn mọ̀ pé yẹpẹrẹ kọ́ ni kó aṣí Jésù gbogbo tí wọ́n sọ wọ́n mọ̀ pé wòtòwòtò ni ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ lẹ̀ ni àmì ìtàwọn àfáà tá a dálẹ̀ ló bí i. ṣebí tí sẹ́rí àsọ fún wa ẹni pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí gẹ́gẹ́ bẹ́ẹ̀ nù tíà táàfin àwọn sùábà àwọn sàbí àdébí wa mùsàlásálá sẹ́rí àjẹkóyè wa pé gbogbo tí ojú wọn rí tójú wọn rí lórí ìrólélẹ́yìn àdébí wa mùsàlásálá àti tójú wọn lójú ànábì gbogbo àwọn tó lè tí ń fèsì sẹ̀rí ọ̀fà àyègbà pé ká sọ ṣebí gbogbo ẹ̀ lẹ́bọ̀ọ́dẹ tẹ́lẹ̀ ti mọ̀ jù ṣé àrùn páwọn tí wọ́n sọ láti ẹjọ́ ìwọ̀n orí ni ebi ńlá fi bẹ̀rẹ̀ sọkúsọ tẹ́ẹ̀fì bẹ́ẹ̀ máa kó ẹ̀rẹ̀ bá Islam ẹnìkan ní aláàjì kọ́ máa dùn àwọn oníṣàṣẹ sọ̀rọ̀ tó tó báyìí tí ó yẹ kẹ́ ẹ kó bò wọ́n mo ní irọ́ ó yẹ kí n kó mọ́ wọn ni nígbà tẹ́ ń sàsọjá san tẹ́ ń bú gbogbo àwọn àgbàlagbà ní Islam tẹ́ ń sọ fáyé pé kì í ṣe ní níbẹ̀ lórí àkùkọ díẹ̀ ògbé ní bẹ́ńbẹ́ a sọ fún yín gbà náà mọ̀nà bí mo ti bú ọ ní ìwà bù wọ́n bùgbẹ́ mọ́tò lábúlé so. àbá ní tàṣà wádìí jẹ̀mí ńlá mi fi alíkà iná mọ́ kọ̀rí inú lè fàtà àfìlẹ̀ kọ́búrì máa ń ká náà yẹ fún alú torí náà ẹja ṣe sùúrù o ewé àtẹgbò kì í ṣe dúkìá ẹnìkankan o àǹfààní gbogbo ayé ni o bọ́ ọba lákàntì kì í ṣe dúkìá ẹnìkankan dúkìá rẹ ni ìwọ lọmọ bí ọrìn dé tó fi lákàntì tí mo bá ní àkáǹtì ẹ mọmọ bí mo rìn dé tó fi lákàntì ìtumọ̀ àkáǹtì sì ni pé gbogbo ń tá a bá kọ nǹkan pamọ́ sí ọgbọ́ ìwé
fi ṣiṣẹ́ gbọ́ wà lé kéwú tó fi ṣẹ̀ sáàmù àkáǹtì ẹni big note tó fi kọ nóòtì gbọ́ wà skul àkáǹtì ẹni ẹjẹ́ àlọ́ gbàgbọ́ yé ẹ má máa torí ìlara pẹ̀lú lára àfa ẹgbẹ́ yín ẹ máa fún súná ti ṣe tiẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wassalatu wassalamu ala rabbil alamin ká tó lọ lórí ọ̀rọ̀ mosque wa masasi anidi fan masasi wa ó ti kú fáànù a dẹ̀ need the speaker I need the engine I need the microphone àìtí ní owó kankan lẹ̀ kò tí ì jálè mọ̀ pé iye báyìí ni ó tó gbogbo tó lọ́n bá fún wọn náà tó fẹ́ fi sí àná tọrẹ fún iṣẹ́ Ọlọ́run àwọn kan lọ́lọ́run ló ti ẹ bá ọmọ sáà sì ń débẹ̀ wọn ìwọ náà sálápá ń tètè. ìwọ náà sálápá ń tètè kọ́ dá sí tọ́lọ́run àkáǹtì tó máa fi ń tọ́ bá fẹ́ fún Ọlọ́run sí olélè tá a máa píntì 30 38 98 08 67 first bank account ní gbogbo tọ́lọ̀ bá fún wọn náà lórí fáànù yẹn fáànù bíi 10 lábẹ́ fi sí mọ́síláṣí yẹn bákan náà ní di engine speaker àti microphone àti ẹ̀bùkù pé tá a bá rí owó tó bá bíi 500,000 ibi tí yẹn bá bàdé ibi tí yẹn bá bàdé ìjọ abágùn kan láàkọrun tá a bá kọ́ ní bíi 500,000 a rí pa akọ́yanjú mic speaker àti engine ntọ́ bá sẹ́kù ara dèdè fáànù tí ọba lè ká á lè láǹfààní àtún fún ayé ní ààbọ̀ tí wọn náà bá ní tí ọ fẹ́ ṣe láàánú fún Ọlọ́run inshallah alijasa olinsan ilalinsan alukurani ọ̀rọ̀ Ọlọ́run Olúwa ní ẹ tí bá ń ṣe dáadáa kò sí tá a fi sẹ́lẹ̀sán náà tó kọjá dáadáa máa ń jáde asanatin fáláwù aṣèrò ní amusalia bí yàrá bá dẹ̀ ṣe dáadáa kan alukurani Olúwa láfi dá mẹ́wàá padà fún kọ́lọ́njọ́ kó ṣe wá ló ń dáadáa léyìn òfin kí sùn sáàtì ní sáàtì wà mọ̀ ń kúdìrà fáàlì yóò fi kí mi máa ta òun o gbogbo bọ́lọ̀ bá ṣe bùn wọn náà tó bọ́ bá ṣe kí ọ tó inshallah Ọlọ́run jẹ́ ká bá níbi tí ó lérè o ní kire ni wọ́n bí mi sí o mo kí gbogbo àwọn ọmọ ẹwú o a kú múra Ìkirè Day on the 23 this month Ìkirè Day on the 23 that is Saturday ọjọ́ mẹ́sàn-án òní on the 23 ní Ìkirè Day kọ́lá ọjọ́ kọ́ bá wa ṣe o kọ́lá àpẹẹlẹ alukurian ìlú Ìkirè ọlọ́mọdé ọba bàjẹ́ bàbá kábíyèsí Akéré ti ìlú Ìkirè Ọlọ́run bàbá wọn lọ́bẹ̀ lóye Fàlàbí jẹ́ kí bàbá ọpẹ́ lórí ọlá náà o wọ́n fa burú sẹ́yìn o má jẹ́ lu òtúmọ̀ yín lórí má lu ẹ̀yìn náà pa báyìí kọ́lá àpẹẹlẹ alukurian bàbá sí màmá àgbà fún gbogbo ilẹ̀ Ìkirè Sheikh Alhaji Musliudeen bàbá àlùbáríkà Ọlọ́run bá ní dáàbò rẹ̀ bò yín ẹ fi kékeré jẹ́ oyè àgbà Ọlọ́run jẹ́ ẹ̀fà àgbà ló pẹ́ Ọlọ́run máa ń ṣá aláwọ̀ láàpù wáta yín lábìlà abẹ náà fún gbogbo àwọn tí ajẹ ní gbèsè kíkí látòrí bàbá mi àfá mi ọ̀gá mi Sheikh Alhaji Abdulrahman Makinde Adisa eke agohun oríjìnà ojúlówó ọmọ bàbá àgbàlagbà jẹ àgbà ọlọ́mọdé ọ̀rọ̀ àfá mi rú máa sá àkúlù wákà òlí fi kò sú àṣàrí pàkọ́dí kàfẹ́ tánì àtẹ̀mùsí làwọn jàmọ́là nkúlìtù láàsílìtù màrífù àfà àǹtùkásà àwòkúlìtù sáà náà kọ̀rọ̀ bíi fọwọ́ kọ̀dí fàlàm masiratu suqi la tusibu li shay'ana bijahi rasulin asimi ya Muhammad wala hawla wala quwwata illa billahi ali ali ilasin gbogbo wọn náà tí wọn náà bá fẹ́ dá sí t'Ọlọ́run bó ṣe ń lọ nìyẹn o tí wọn náà bá fẹ́ dá sí t'Ọlọ́run iṣẹ́ Ọlọ́run nìyẹn ẹnì kò ní júnù kọ́mọ́ rí e o tó ti àsọdákàtù sàrà àṣìṣe ọrẹ títa ká máa dá sí t'Ọlọ́run yẹ́dì fáwọn lè balà ha ìmọ̀ ti aburú dànù fún yẹn ni wáyé ìdílé bọ̀ lọ́kọ́ ìrì ìsì máa ń sun oore mọ́ ni gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà bá ń sun oore mọ́ yín bá ń ti aburú dànù fún yín ọlá máa ń ṣá Allahu la quwwata illa billahi alẹ́ àlẹ́yé
al-Yasini sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. Olólùfẹ́ Yájà Abdulwasi Ahmad Al-Ghazali èké kọ́mọdún Òdodo TV mi ní báyìí jókòó ń di ìrọ̀ bójú ọ̀tá sì pọ́njú náà èmi Ọlásùnkànmí Àkànmú ọmọ ẹwú níwòrín ẹwú filé àmì fọ́nà mi ẹwú tí ò ní fàbùjá lé ìkiri ọmọ ẹnì kọ̀ọ̀kan bójú ọ̀tá bá pọ́njú náà màá sòdodo torí náà gbọ́ náà tó bá fẹ́ mọ okun Ọlọ́run lọ àmọ̀ retí mẹ́sẹ̀jì yín. Salamu alaykum.